Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Salamullahi alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo Yorùbá mi lápọ̀lé sí ibi fiqhul mu'amalati maliyya. Èyí tí a tẹ̀síwájú níbẹ̀ ọ̀rọ̀ lórí bay'ul arbon, down payment, èyí tí à ń bá bọ̀ láti bí ìjókòó tó ṣáájú lọ. Yorùbá mi lápọ̀lé, mo fẹ́ sọ ṣókí ọ̀rọ̀ yìí àti ibi tí a tó lè dé mọ́ kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ kí ó ṣàlékún àgbọ́yé wa. A mẹ́nubà wípé n tí wọ́n ń pè ní down payment, yàní al-arbon, aṣọ́gbó kan tí wọ́n pè ó ní wípé kéèyàn san owó lẹ̀ fún ọjà kan tí ò tí ì gbà tàbí yó padà rọjà yìí, kéèyàn san owó lẹ̀ fún nǹkan kan tó fẹ́ rẹ́ǹtì tàbí yó padà rẹ́ǹtì ẹ̀ tó jẹ́ pé owó yìí yóò jẹ́ apá kan owó tó fẹ́ fi ṣe nǹkan yìí tó bá ṣe nǹkan yìí bó ti ṣe gbèrò. Tí ó bá wá ṣe, yóò padà jẹ́ pé owó yìí inú kó gbà padà gẹ́gẹ́ bí àwọn tí ò faramọ́ ti gbẹ́ngbà tí ń ṣẹ̀láyé ẹ̀ pé yóò gbà padà tàbí pé yóò pòun fún un. Tó bá gbà padà kò sí ìrújú níbi eléhùn pé ó fẹ́ ra nǹkan ó kó sẹ́nìkan lọ́wọ́ kò sì rà mọ́ ó sì lọ gbó padà, ilé ò sí wàhálà níbi ilé, kò sí ìrújú níbẹ̀. Àbí ọ̀rọ̀ wà gan ni pé kò ra nǹkan yìí mọ́, owó yìí ó wá di ti ẹni tí ó jẹ́ olùtajà àbí tó fẹ́ fi nǹkan rẹ́ǹtì fún yàn. A sọ àlàyé eléyìí, àwòrán méjì tí ń bẹ fún eléyìí a sọ fún wa, àmọ́ a gbọ́dọ̀ fi yàtọ̀ sí àárín nǹkan kan ọmọ ìyá mi. Tó wá jẹ́ wípé torí àwọn àfáà gbogbo n tí ó dìrọ̀ mọ́ pé nǹkan kan dá nǹkan kan ò dá níbi tó jẹ mọ́rọ̀ agreement, ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan yìí bá n tó jẹ mọ́ agreement mú wí gan tààrà. Nítumọ̀ wípé tẹ́nìkan bá fẹ́ ra ọjà, mo fẹ́ ra mọ́tò lámọrin, ntí rà àti ìgbé agreement kalẹ̀, àmọ́ fẹ́ rà ẹgbẹ́ rò ní bẹ́ lọ́kàn mi, máa lọ bá lámọrin pé ọkọ̀ rẹ̀ mo sì fẹ́ rà o, gbowó ìsọwọ́. Tí n bá rà, alhamdulillah, tí n bá wá tí mo wá rà, alhamdulillah, mi kò jẹ́ ìpín kanú owó yìí. Tí n bá sì rà, mo bùn olówó òun, a rí pé lè kò sí wàhálà kan bí eléyìí pàápàá. Ó rà, ó fowó kún, kò sí wàhálà ńbẹ̀. Kò rà, ó fún ẹni lówó, kò sí wàhálà ńbẹ̀, gbà wípé ó bò tààrà nù. Wọn ò sì tí ì ṣe agreement, kò sí ìpò òǹtà mọ́tò fún un. Àmọ́ èyí tó jẹ́ pé ìtàn sọ gan ni pé níbi ó ti ra ọkọ̀ báyìí, ó ti wá bí ọlọ́kọ̀ pé mo fẹ́ ra mọ́tò yìí o, náà ó ti dà, ó ti ta mọ́tò fún ọ, àmọ́ owó yìí kó wà lọ́wọ́ yín báyìí. A rí pé léhun ibi agreement gan gẹ́lẹ́ nu, eléyìí gbà pé òun ta mọ́tò, eléyìí gbà pé òun ti ra mọ́tò, ṣùgbọ́n owó yìí ẹnu àsìkò díẹ̀ ó fẹ́ lọ tó fi ronú wò, ẹnu àsìkò díẹ̀ ó fẹ́ lọ wá owó, ẹnu àsìkò díẹ̀ ó fẹ́ sáwádìí àwọn nǹkan kan nípa rẹ̀ kó jẹ́ pé yóò di ohun àbámọ̀. Ó wá kó owó fún un pé ìgbà owó ìsọwọ́ níwọ̀n complete ẹ̀, tàbí kó jẹ́ pé bóyá tí ìbá ti wá mọ́ kó máa di ti yín. Ibẹ̀ ni ọ̀rọ̀ wà òwe tá a sọ lọ ṣáájú òun, ẹbí abalẹ̀ lẹ́ẹ̀kejì ni ó ń bá wí pé nígbà tó fẹ́ ra nǹkan gan ni à ń sọ o, kì í ṣe pé àdéhùn pé ń ra nǹkan báyìí ti ń bẹ àdéhùn yìí ṣe ákídù o, kì í ṣe ákídù bẹ́ẹ̀, kéèyàn ó ṣe àdéhùn, ó promise lámọ̀ nìkan pé ń wà ra nǹkan yìí àbí ẹ ta nǹkan yìí fún mi, àárín wọn lásán ilé ń wà, kì í ṣe pé wọ́n ti ṣe tán. Àmọ́ ìtọ́jú pé súnmọ́ àsìkò tí wọ́n fẹ́ ṣe agreement gan pé gbowó ìsọwọ́, wọ́n fẹ́ lọ wá owó, mo fẹ́ ra mọ́tò yìí, ń lọ wá owó wá àbí mo padà bọ̀, tí n bá wá ń wà complete ẹ̀, tí n bá ti wá kọjú ti yín ìbílẹ̀ ní o, tó pé gbàtọ̀ fẹ́ ra nǹkan tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ wọnú agreement ò ní wọ́n ń sọ o. Eléyìí báyìí ọmọ ìyá mi kí wọ́n ti sọ wípé lọ́dọ̀ àwọn àfáà kò sí tí àwọn àfáà wọn ò gbà wọlé, wọ́n sọ wípé àwọn nǹkan yìí takora wọn àti àwọn èrè tá a mú lọ́hùn. Àmọ́ lọ́dọ̀ àwọn Hanabila níbi ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ wọn pé kò sí tó burú ń bẹ̀. Ó ní gbogbo ìlú ẹlẹ́bàá pátá ní ń lò lónìí, gbogbo ilẹ̀ ẹlẹ́bàá pátá ò ní wọ́n ń lò.
ọ̀rọ̀bùn lọ́dọ̀ wọn ọgbàjúmọ̀ bí àbí ọ̀rọ̀ mọ́tò owó yóò fowó lẹ̀ wọ́n gbọ́ pé ẹni yìí ṣetán láti ra nǹkan yìí wọn ò fi ní tàfẹ́ lòmíì bó ti wá rí ọmọ ìyá mi ntí wọ́n dè mọ́ tí wọ́n fi lọ́ dáa ó ní mo sọ fún wa ní ìtọ́kọjá lọ́hùn ẹlẹ́ẹ̀kejì tó wá ni pé wọ́n tọ́ra àwọn ẹ̀rí míì fún náà bákan náà ni wípé ọwọ́ nù tí wọ́n pè ní khiyaru shart kí wọ́n pè ní khiyaru sharti ó ní kéèyàn dá májẹ̀mú pé òun fẹ́ ní àdéhùn kan òun fẹ́ ní májẹ̀mú kan pẹ̀lú ẹni tí èèyàn fẹ́ bá ṣe òwò kéèyàn bá yẹn ní àdéhùn níbi òwò kéèyàn bá yẹn ní májẹ̀mú òní ń pè ní ashart wípé nǹkan báyìí o ṣíṣe rẹ̀ mo gbọ́dọ̀ rí kó tó di pé ń ṣe nǹkan yìí kí ni nǹkan yìí ó ní wípé ẹni ìfẹ́ ra nǹkan yìí ṣùgbọ́n ó tọrọ májẹ̀mú pé ń fàsìkò díẹ̀ lẹ̀ tí wọ́n fi wá yanjú pé ń mọ̀wó wá ní o àbí ń bùn lówó yìí eléyìí báyìí ọwọ́ náà khiyaru shart gbogbo tí à ń wí ibi ọ̀rọ̀ ni ọwọ́ náà wọ́n tó pè ní khiyaru shart pé kéèyàn ò ní choice láti lè sọ pé ń ra nǹkan yìí àbí ń rà náà pé wọ́n fi mọ́ pé kí ó yé ẹnìkan náà àwọn olùtajà àbí olùra ọjà kí wọ́n jọ gbéra wọn sí orí condition pé ń ra nǹkan yìí àbí ń rà tí wọ́n ti ṣe eléyìí báyìí náà pè ní khiyaru sharti sì ní inú tó dáa lọ́wọ́ ẹnìkan lọ bá Ànábì sallallahu alaihi wasallam ó ní pé wọ́n máa ń yàn òun jẹ pọ̀ jù wọ́n máa ń jàǹbá òun wọ́n máa tajà fún òun lówó tó pọ̀ Ànábì wa sọ fún wọn wípé tó bá ti ń lọ ra ọjà máa sọ fẹ́ni tó fẹ́ rajà pé la khilaba ìtumọ̀ la khilaba ni pé o ò rí mi yẹn jẹ́ o ìbáná pé tó bá yẹn mi jẹ́ tí n bá rí pọ̀ yẹn mi jẹ́ mò ń padà bọ̀ ń mọ̀ tó wíwà bọ̀ tí wà gba owó mi tí ń dọjẹ́ padà fún ọ Ànábì ó ní kó sọ pé la khilaba à ń lọ wọ́n náà sọ fún múnú àdìsí pé sọ pé o tún ní ìyáàrò ọjọ́ mẹ́ta ní oní choice láti sọ pé láàrin ọjọ́ mẹ́ta tó wà fi gba nǹkan wọn tó wà lọ wádìí pé ṣé wọn yẹn mi jẹ́ bí tí wọ́n tà yìí ṣé wọn ní jẹ́ mi tí wọ́n rà yìí tó bá jí pé ọba rí pọ́ fẹ́ ta àbọ̀ fẹ́ rà ọ̀làǹfààní ẹ̀ lẹ́yìn tó wọ́n sí pé ní tọ́jẹ́ mọ́ kéèyàn ó ní condition pẹ̀lú ẹni tí èèyàn bá tajà àbí tí ń bá rajà eléyìí ò sí tí ó burú ń bẹ̀ kéèyàn ò ní irú bí ọba ẹni tó fẹ́ tajà pé ọjọ́ mẹ́ta àsìkò báyìí kó ìsọwọ́ tí wọ́n ti kó wá complete owó yìí ó ti di tèmi eléyìí náà ò sí tó burú ń bẹ̀ ara bala tí wọ́n kíbọ̀ náà ni àwọn àfáà kan sọ wípé téèyàn bá ṣerú eléyìí kó fi ọjà àsìkò sí wípé ọjọ́ mẹ́ta àbí ọjọ́ méjì àbí láàrin wákàtí mẹ́ta àbí láàrin wákàtí báyìí kì í ṣe pé àfilẹ̀ láyé ọjọ́ tó pẹ́ wọ́n jọ ní àsìkò kan tí wọ́n jọ fẹnukò sí tí wọ́n fèrè tí ẹ̀dẹ̀ àsìkò mìíràn bá ń lọ eléyìí jẹ́ sókè tí àwọn àfáà sọ al-majma' al-fiqhi nínú tí wọ́n fara mọ́ nǹkan yìí ni wọ́n wà tí wọ́n sì sọ̀rọ̀ tó aṣọ yìí lórí ẹ̀bá náà wọ́n túmọ̀ sí pé nǹkan yìí ó lọ nínú sharia Islam ó sì rí àwọn èrè tí ó sì ń bẹ fún pọ̀ ẹ̀rí ń bẹ fún kódà wọ́n rí lọ́dọ̀ àwọn sàhábà gan tó ń là rí pé Nafi' ibn Abdul Harith ó fẹ́ bá Umar ra ọgbà ẹ̀wọ̀n ó wá lọ rà lọ́wọ́ Safwan ibn Umayyah ó wá sọ fún mi pé nítorí wọ́n fẹ́ rà yìí o tí Umar bá gbà ní pé òun yọ́nú sí ní nítorí yóò bá rà ọ̀dà àbáwọn tí ọba ti wá yọ́nú sí 400 dinar ọjọ́ tiẹ̀ o àwọn afáàfin mú bẹ̀rẹ̀ pé ìntàwí ìbéèrè ọ̀rọ̀bọ̀n inú nǹkan tó dáa ni bá ń lọ nínú òwò ó sì ṣàǹfààní pàtì kàǹfààní lọ níbi ìjókòó tó ṣáájú lọ kó lọ́ba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa Allahumma salli ala Muhammadin wa sallim.